Nígbà tẹ́ play Kazeem, kí làwọn ìpèníjà? What were the challenges? How did you feel? Ṣé ẹ ní láti lọ Agbọ́tíkúyọ̀ junction láti ẹ ti lọ wò pé báwo làwọn ọmọ mi ṣe máa ń ṣe àbínibí ni? Èmi sá kúrò nígbà tí mo ṣe tán secondary school. So I started at National Theatre. I started training in 96, so my first professional show was 98, 99. Wọ́n kọ́ wò pé iṣẹ́ ìwé ilé yìí torí àwọn stunt àwọn ìjà tó wà náà yẹn ìjà yẹn burú wèrè rẹ̀ ń dọ́gba kó wá ṣe ìwà Ọlọ́run àwọn kọ́ ṣe ìrànlọ́fọ́sẹ̀ mẹ́ta back to back. Straight. 8 to 10, 8 to 10, 10 to 2. Àṣé bá lọ láti 8 báyìí ó di aago 5, 6 kí n tó kúrò ní island mo dẹ̀ ń padà bọ̀ ọjọ́ kejì mo dẹ̀ máa tún resume. Ọgbọ́n yẹn náírà tó orí ẹ̀ ò pé o bọ̀ ó gbìyànjú torí orí ò pé náà ló ṣiṣẹ́ nǹkan tó dáa torí àwọn Nàìjíríà ní ọ̀rẹ́ ẹ̀yà wèrè gan ó dáa nìyẹn. Ó yẹ but mo dẹ̀ wò pé okay kí ni mo lè ṣe torí mo ti ń wá àyè láti ọdún yìí pé kí n lè jáde sí cinema sórí TV dáadáa. So this one mo sọ fún it has to be different. I have to take it. Ohunkóhun tó léwu kò ná mi. You know, so mo lọ sí odò ẹran ibi tó ti ń pẹ ẹran ní power line. Èmi náà mọ̀ èèyàn gbọ́dọ̀ gba research ojú lásán ò ṣe Kazeem. So mo bẹ̀rẹ̀ sí ní kọ́ bó ṣe ń pẹ ẹran but ògúnfe ni mo fi kọ́. I give you Olarotimi. I remove my cap. You see, we are doing this once. You see, remove the issue. Tell them size 44. No, I want to go back crazy. No, I'm not here. I'll wear my cap back. Okay, buru gan ni okay, ẹ wá jẹ́ ká wò. Báwo ni ẹ ṣe ń cope pẹ̀lú àwọn female admirers? Mo mọ̀ pé ńgbà tẹ́ sọ níyàwó wà lé ọmọ wà lé bó lè jẹ́ friction. But èmi gbàgbọ́ pé n ṣe friction. I'm married man. Yeah, happily married man. I'm married to the most beautiful woman and the most patient woman that God can ever give me, and I'm grateful for that. That's good. I'm grateful for that. And she has been there every step of the way. Every step of the way. And I won't take it for granted. That's beautiful. I won't take it for granted. Ìyàwó tó lọ́wọ́ fún mi, ìyàwó bí ẹni tó kàn mí fẹ́ ni. And I can't take it for granted. Òun lẹ látìlẹ́yìn mi. Mo lè ti mọ̀ ọjọ́ ti pẹ́. Àti kọ́kọ́ mo ra nígbà tí mo ń ṣe diploma mi LASU ní 2003. Ìgbà àti kọ́kọ́ pàdé. But ngba a ṣì wà ní Ṣàngó Òde so a ṣì sọ pé ẹ̀yin bẹ́ẹ̀ mọ̀ mi tẹ́ fẹ́ gbé gbà. Mo gbé súnmọ́ ngba yẹn náà wà. Ó lè pé àwọn eléyìí because èmi ní head of class HOC. Àti fine tó bá yẹn but ọmọkùnrin dúró de ngba yẹn. Àbọ̀ ìgbà yẹn náà ẹ máa fine gbà yẹn. Mo mọ̀wé dákun mọ̀wé bí ìwèrè. Orí mi ń já ni. Mo sì mọ̀wé náà kì í ṣe pé ó máa wọ́n ṣe wúú. Mo bá fọ́ ẹ̀sà mẹ́bàá jọ àyàn wá pè ní bàbá wa bá mi ṣe but àwọn obìnrin pọ̀ lórí nígbà yẹn náà so gbàdúrà mo gbé súnmọ́ òun náà ó wò pé 1 or 2 ó kánlẹ̀ but after a long time àṣìpàdé náà Ọlọ́run tó máa mú wọn léyìn lọ́wọ́ ṣíkú. Ọlọ́run mo sá fún mo ní nǹkan tó sá fún padà wá gbà last ẹ̀ka tibẹ̀ you know and yes àwọn female fans it happens in every work. You must learn how to manage. What I try to say for every body to message me, I will reply you. But could cross certain lines. Handshake you, ìgúnpá shake kò ní di handshake every tó yẹ kó wá everybody. At the end of the day, whether you are married or oloko oníyàwó oni o space yẹn gbọ́dọ̀ wà, àyè yẹn gbọ́dọ̀ wà. Torí tó bá ti réyàn tán náà kò ń dá. Then ilé ayé ta wá ń ṣe àmọ̀yàn tó fẹ́ bá èèyàn jẹ́ tó fẹ́ gbéyàn sókè tó fẹ́ láyàn àbí tó fẹ́ jáyàn wálẹ̀. Ìyàjò tí mo ti ń bá bọ̀ bí ó ti fẹ́ tọ́gbọ̀n ọdún in 4 years I'll be 30 in this work. 26 years is no joke. Nothing can spoil it and àti jìyà lórí iṣẹ́ ìyà lóríṣiríṣi nípele. Level by level, step by step. Nǹkan tèmi kàn mọ̀ ni pé ibi tí mo ti bẹ̀rẹ̀ for every ìyà yẹn ó yàtọ̀ sí ibi tá a ti ń jẹ́ bọ̀. And that was a push. And now tí Ọlọ́run ti lọ jáde àti Gangs of Lagos fún mi. Ọlọ́run ti lọ jáde láti gbé yín jáde. Láì tọ́lọ́run ti lọ jáde láti gbé mi jáde. Ojú lára kan fi ń ṣọ́rí. Èmi náà gbọ́dọ̀ mọ bí mo ṣe máa ṣọ́ra mi nítorí this is the easiest way to fall. So I have to be careful.
tó lẹ́yìn iṣẹ́ acting kí ni iṣẹ́ tẹ́ tún ṣe. àgbẹ̀ ni mí o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè. So I'm into agriculture. Mo ti veterinary medicine mo fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n dẹ̀ gbà fún mi láti ilé torí wọ́n ní pé àwọn ẹ̀gbọ́n mi science náà ṣe wọ́n ní kí n lọ ṣe commercial kí n lọ ṣe bank mo ní mo ṣe àyè mọ́ wọn lọ́wọ́ mo ń ṣe commercial àti art gbà yẹn náà ṣùgbọ́n tí wọ́n ká mi tí mo ṣe wà. àti ẹ̀kọ́ jábàjọ èmi gan ṣe science mo ṣe art mo ṣe physics chemistry àti government. ìgbà tí wọ́n ká mi tí mo ṣe wà wọ́n gbà ìṣe pariwo pé kìnnìkan kìnnìkan mi dẹ̀ sáwọ́sá lélẹ̀ mi mo lọ sí national church administrate àti mo ṣe tán school but I'm into agriculture. I do crop farming and animal farming. So poultry, goats, everything ti paripasu o ti ba ni ba ti pe abára màálù torí mi ò ní màálù báyìí but mo lógun fe mo lágbo but ba ke màálù ló fẹ́ rà má bá rà ó dẹ̀ máa cheap wọ́n máa bá gbé wá tó bá yẹ pé ko import ẹ wá gan nítorí àwọn màálù tá máa jẹ nbi ba ngba mi wọ́n bá wá ṣí wọlé láti àwọn African border wa yẹn wo ẹran yàtọ̀ padà wá rí olówó tó wọ́n jù ní wọ́n tún bá ẹ pa wọ́n bá ẹ kún tọ́wọ́ yìí káwọn bíi mẹ́rin bíi márùn-ún ló fẹ́ ṣe nǹkan tó ní ká a ní màálù ẹ bá wá ṣẹlẹ̀ bá pín gbogbo ẹ̀. so ìyẹn ni pé tí acting ò bá tiẹ̀ lọ ọmọ Ọlọ́run lè tọrọ jẹ. èèyàn lè act every day. but ẹ wá jẹ́ ká wò there is a notion pé àwọn female actors wọ́n lówó ju àwọn male actors lọ though I share a sentiment because a lot of male wọ́n ń pariwo ni ariwo kọ́ ni music but ṣé ẹ̀yin náà believe pé lóòótọ́ ni pé àwọn obìnrin yẹn lówó ju ẹ̀yin ọkùnrin lọ. So ní Africa tàwa ẹ̀rọ̀kẹ́ aláwọ̀ dúdú ni wá and the African man ẹ̀tọ́ wa wọ́n kọ́ wa láti lé pé ẹ̀tọ́ wa ni láti tọ́jú obìnrin. So amount of fans tí obìnrin máa ní tọ́kítà bá ṣáájọ ṣe fíìmù ètò máa fẹ́ fún wọn ní nǹkan ó máa pọ̀ ju àwọn ayẹ́fọ́kùnrin ní nǹkan lọ. Unfortunately kò sí nǹkan tá a lè ṣe sí. It is how we are in Africa. Now ó yàtọ̀ sí ìlú òyìnbó kì í ṣe pé wọn fọ́kùnrin ní nǹkan wọ́n ti fẹ́mi náà ní nǹkan lẹ́yìn ìgbà tí mo shoot Gangs of Lagos yìí o kò sí kò díẹ̀ náà ní àgbọ̀n ẹṣẹ́ ẹgbà eléyìí o kíní kan but mo mọ̀ pé àwọn obìnrin yẹn aláàánú wọn máa ń pọ̀ so a lot of the time ó possible. lákòótán ní pátápátá kí ni káwọn olólùfẹ́ yín kí ni kán máa retí lọ́wọ́ yín torí bẹ́ẹ̀ ṣe ti ṣe Kazo yìí ń sìn àti lẹ́nìyàn wọn àmọ́ kó wọ́n máa fi style toast ní Yorùbá speaking industry pé àwọn ọmọ yìí náà ó ti wà òkè ó wà ń bẹ̀ kí ló fẹ́ rìn tó tó báyìí. So funny enough I've been trying to break into the ó ti ń wò mí ti pẹ́ because eré tó kọ́kọ́ gbé mi jáde ní Nàìjíríà tá a lọ ṣe ní Shakespeare Globe ní 2012 gbàtà wọ́n pè ní Shakespeare Olympiad Shakespeare la lọ ṣe but Yorùbá la fi ṣe the Winter's Tale so ìtọ́gìnìtì so ó ti máa ń wù mí pé kí n ṣe Yorùbá film but ó ṣòro díẹ̀ láti torí kákọ̀ọ̀sì yẹn ti pọ̀ jù àwọn ọ̀rẹ́ mi dẹ̀ wà nínú ẹ̀ tó ń ṣe kákọ̀ọ̀sì yẹn ti pọ̀ jù ṣùgbọ́n mo ti ń gba kọ́ọ̀lù lóòótọ́ àmọ́ owó ti yàtọ̀ management dẹ̀ ti wà mi ò dẹ̀ lè ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ because from now àwọn tó ń fẹ́ràn mi yìí tó sọ pé ká ní bọ̀bọ́ ibo ló ti wà láti jọ́ yìí template ibi tán gbé yẹn sí gbọ́dọ̀ ṣe tó bí lò. bọ́ pé mímọ̀ pé àwọn Yorùbá films wa náà ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa because if you look at movies like Ageshinkole Olókìkí Òru they're multi-million naira. I just filmed one project from Oyo after Gangs of Lagos. ẹ ti bẹ̀ àwọn Yorùbá kan tó dẹ̀ ń bọ̀ lẹ́yìn àwọn tó wà mẹ́rin sìn wọ́n rẹ́dì láti tán pẹ̀lú owó pé ẹ̀yin báwo èdè wa iṣẹ́ a máa gbé lárugẹ ni gbogbo wọn máa gbọ́ lágbàáyé and that's a good thing and that's what Gangs of Lagos has done. mi ìfẹ́ bèrè kankan lọ́wọ́ yín mọ́ but this one nípa professionalism iṣẹ́ tá à ń ṣe wọ́n ti allege wa let me say pé èrò mo rí interview kan látọ̀dọ̀ Bob Manuel Udoku tó ní a lot of wishy-washy actors ló wà ní Nollywood ń sìn pé àwọn tí wọn ò kójú òṣùwọ̀n ẹlòmíì ò kọ́ṣẹ́ pé kò ṣe pé ẹlòmíì lọ school ẹ̀
àmọ́ wá bá mi ṣe okay ìwọ náà lè ṣe o fine lójú o ní body o ní everything kí lẹ̀yin rò pé moving forward báwo la ṣe lè sanitize Nollywood as a whole. Kò possible. Kò possible. It is everywhere. Jẹ́ ká fi lè. Mo study theatre and ara àwọn nǹkan tó kó bá mi ni pé mo máa ń believe pé ẹni tí ó bá study theatre kí ló ń wá ní the film kí ló ń wá ní the entertainment but let me tell you the truth nígbà míì time and chance ni ẹni tí ó study theatre director lè wà lórí set mo ti kà ní Hollywood tó pé director wọ́n ti bẹ̀rẹ̀ shoot ó dẹ̀ wá tó ẹ̀ báyìí pé ọmọ wọ́n ti sanwó this guy can't give me bọ̀bọ̀ kan tó dẹ̀ wà ní set errand boy best boy lórí set ó dẹ̀ pé kó wá ka kíní yẹn ó dẹ̀ lò now nǹkan tó yẹ kí irú èèyàn báyẹn ṣe ni pé afterwards kó lọ ṣe training kó enhance ara and this age and now you don't have to go to a school there's YouTube all those things are there you can learn it I'm an acting coach I teach all those things are there you don't have to but I don't sanitize anything. But craft, the entertainment, it is art and craft. Yeah. And craft, you don't have to go to school to learn it. Craft, you can learn it. You just a medical doctor profession. You cannot say you have to go to school to learn it. But professional side now one way. Yes, but it is a craft. It doesn't have to be an orthodox school. Yes. Okay. Now, if you have gone to an orthodox school, formal education. Fantastic. God has blessed you. And difference in my show. My show. It will always be there. The way you can talk about script and everything. No, my show. Yes. ẹ gbọ́dọ̀ mọ nǹkan ṣé mo sọ pé orí show yìí mo lẹ ti rí ẹ fọwọ́ ẹ̀sọ̀ yẹmi dámilọ́ba ni mi mo sọ pé ẹ má lọ sọ èyí tí mi ò sọ o òróró yín tún ṣòro ẹ jẹ́ ká bẹ̀ yín o ẹ̀yin ẹni wá débi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí lẹ́ni òun la dé àmọ́ kó tó di pé a lọ it is our culture ẹ̀yin ò lè wá kó sọ̀rọ̀ nípa life ẹ̀ kó encourage àwọn èèyàn àwọn tó ń bọ̀ lẹ́yìn kàwá ní kó máa lọ bẹ́ẹ̀ no it's not done we have to take care of stomach infrastructure kí lẹ sọ kẹ what I say ní àtọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ wa àti Kellogg's Nigeria wọ́n ní ká máa kọ́ sọ pé ẹ mọ̀ lọ́wọ́ kan báyìí àti máa dá yín lò kò so bó ṣe wà yí báyìí sìn àǹtí ló mọ iye kẹ́yìn kọ́ dé tábìlì oúnjẹ kẹyọ fọ́ọ̀kà náìfù tí ni ẹ má bínú pé ẹ̀bùn ráńpẹ́ yìí ó kéré mo mọ̀ pé ṣé mo lè wọlé Nàìjíríà lọ́rọ̀ yẹn Nàìjíríà ẹ bá mi gbé ẹ pẹ̀lẹ́ ẹ ṣé o iléeṣẹ́ yóò ní jóná o àtọ àmì gidi gangan ní káàzó ẹ jẹ́ ṣé mo lè padà wá. ẹ̀yin wa lórí ètò yìí mọ̀mọ́ kó má di pé wọ́n á máa pè wá lọ́sọ̀ọ̀sẹ̀ pé ọ̀nà à ń bọ̀ àwọn onímọ̀ ètò ṣe ń bọ̀ àmọ́ ẹni tó bá ń bọ̀ náà ló máa dé ṣe ti understand ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ráyè nínú àìráyè yín láti wá dá wa lóhùn because season yìí hot gan it's a hot season as it's blowing hot it's steaming hot as in the voice hot everything is hot oh lord bàbá ọbẹ̀ ibẹ̀ ló wà ibẹ̀ ló ti kú ibẹ̀ ló ti ń jẹ chop ẹrùkú makanaki gidi eléníyàn everywhere. eléníyàn greet you. eléníyàn ẹ fi ọ̀rọ̀ kan ìṣẹ́jú kan ṣókí ẹ bá mi fi sọ̀rọ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn yín tí wọ́n ń wo yín náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ká fi parí ẹ̀. ó ní àwọn ìpè kan tí mo ti gbà ní ọ̀dọ̀ àwọn tí mi ò mọ̀ rí tí wọ́n ti sọ pé oríire tẹ́ ẹ ṣe yìí fúnra yín nìkan kọ́ ò fún gbogbo wa ni. But what I'm going to tell you is that it might have taken me 26 years, but Ọlọ́run ní jẹ́ kí tiẹ̀ náà pẹ́. Àmín. Nítorí bẹ́ẹ̀ ni ló sọ pé ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn rẹ̀wẹ̀sì. Kì í ṣe gbogbo èèyàn ló ní agbára, ló ní okun láti dúró. Àkókò ìdúró yẹn máa ń léwu, ó dẹ̀ máa ń le koko. Ṣùgbọ́n as long as you don't give up, I'm not a motivational speaker, ẹ̀jẹ̀ Ọlọ́run ní bá ti yín jẹ́ o. But keep at it, keep doing it. Ọjọ́ kan ń bọ̀ láìpẹ́ láì jìnà.
bí Ọlọ́run ṣe lò jáde láti gbé mi jáde, Ọlọ́run máa lo èèyàn kan náà láti gbé ìwọ náà jáde. Ẹ má fọkàn rẹ̀wẹ̀sì o. Ẹ tẹ̀síwájú, ẹ sì máa ṣe lọ. Yóò dà fún gbogbo wa lágbára Ọlọ́run. Àmín. Ẹ̀yin èèyàn wa náà lẹ ti gbọ́ lẹ́nu arákùnrin Kazeem Olarotimi Fakunle àtàwọn èèyàn lè kúrò lẹ́nu mi ṣá ẹgẹ́ ìtẹ́lẹ̀ níyàn ẹ̀wọ̀n ni ká má ṣèrẹ̀wẹ̀sì torí lóòótọ́ ìrètí pípẹ́ o mọ́kàn ṣàárẹ̀ àmọ́ something you keep doing èmi náà máa sọ wípé léèní mo rántí ìgbà tí mo ń wo àwọn àgbàlagbà kan lórí TV tó lèmi náà lè sọ̀rọ̀ báyìí so God be the glory àti ṣe ọdún 13 lé ẹnu iṣẹ́ yìí àdẹ̀ṣe ń tẹ̀síwájú èmi náà lè tí ì má débi tí mo fẹ́ dé àmọ́ mo mọ̀ pé láì ṣèrẹ̀wẹ̀sì mo ṣe ń lọ bẹ̀ ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti wo iṣẹ́ ilé ni mo gbà ládùúrà fún yín pé ilé àti ọ̀nà yín kò ní dàrú orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká fi ire ayọ̀ àti ìdùnnú ká fi pàdé nígbà míì pẹ̀lú àkọ́tún ètò Oyin Mọ́mọ́ mi níbi tí a ti ń kọ́ra wa níbi tí a ti ń fi honey tá ti ń fi oyin tá ti fi ń gba iyọ̀ ayé nídìí ó dìgbà kan náà. Ètò yìí gàlágàjù Oyin Mọ́mọ́ ètò yìí